Sex Talk with Ìrètí, ẹ káàbọ̀ padà sí orí ètò. Ẹ ṣé tẹ́ wá níjẹ̀jọ́, àwọn èèyàn ìfà wọn kó yín jẹ ní. Ẹ káàbọ̀. Ẹ ṣeun tẹ́ tí ó gbà mí láyè àti tún wá ègé ní èmi gan mo enjoy ara mi ní last time yẹn. Alright, ẹ ṣé gan ni mà. Okay, so gẹ́gẹ́ bí mo ṣe sọ ńgbà tí mo ta fẹ́ gbé yín wọlé pé kí ni àwọn dádì wa lè ṣe láti jẹ́ pé àwọn ìyàwó wọn tó sọ pé ìyàwó ara mi kí ni mo lè ṣe láti jẹ́ kí ìyàwó mi move, torí pé àwa náà mọ obìnrin ni wa, most times àwọn obìnrin tí dádì wa bá sọ pé yá náà gbé kinní ìwà náà ìwọ fi mílẹ̀ jàre ṣó ń jẹ ní nǹkan kan bẹ́ẹ̀ àwọn ibo náà lè tẹ̀ lára wa tó jẹ́ pé àwa náà bá la gbogbo ẹ̀ lẹ̀ dẹ́nẹ́jà tó wá sọ pé kí ló máa ń fa gan-an tó máa dàbí pé wọ́n ti kò ní ń wá ṣe. First lákọ̀ọ́kọ́ kí ẹ̀mọ̀ àwọn ọkùnrin ó yẹ kó ní understanding yìí wípé obìnrin wọ́n yàtọ̀ síra wọn number one, then number two ó ní nǹkan tó máa ń pè ní sex drive. Ó sì sex drive yẹn ni báwọn ìfẹ́ sọ Yorùbá bí ó ṣe máa ń gùn wá sí ó yàtọ̀ síra. bí ìgbé ìbálòpọ̀ ṣe máa ń gùn wá. Exactly. Then fún bó bá ṣe gùnyàn lára sí gan lọ́wọ́lọ́wọ́ báyìí ó yàtọ̀ sí bó ṣe lè gùnyàn lára sí nígbà míì bára obìnrin ṣe rí nìyẹn ó dẹ̀ yẹ kó yí àwọn ọkùnrin. Ọdún àwọn obìnrin kan náà wà tó jẹ́ pé ó gùn wọ́n lẹ́yìn kò gùn wọ́n lọ́la àwọn ọkọ tí ẹ fẹ́ ṣe rárá so ó ní àwọn ọgbọ́n oríṣiríṣi tẹ́ lè ṣe tó fi jẹ́ pé ẹ máa fi mú ara obìnrin náà wálẹ̀ ẹ mọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé first of all ṣe rí àwọn ọkùnrin wa yìí it is well ṣe mọ̀ ìgbà míì wà tẹ́ pé ìyàwó yín ṣiṣẹ́ lé ìyàwó yín á gbálẹ̀ á ṣe lè á sóúnjẹ á ṣe lè ẹ̀ tún ní pé ó yá gbogbo ìgbà tó ń gbálẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ̀ bá wọn mú nǹkan kan ṣe ń bẹ̀. bọ́tẹ́ dúró ẹ má bínú pé mo dá yín mo sọ̀rọ̀ sí nǹkan tẹ́ ẹ̀ sọ ṣe báwọn ìyá wa náà ń gbálẹ̀ wọ́n ń fọṣọ wọ́n ń lọ sódò wọ́n dẹ̀ ṣe mú orí dúró kí ló yàtọ̀ mọ́. ẹ hàn pé ara obìnrin yàtọ̀ sí ṣẹ̀wọ̀n bí báwo mi fẹ́ sọ yóò bí obìnrin ṣe wà oriented sexually ó yàtọ̀ sí bọ́kùnrin ṣe rí ṣẹ̀wọ̀n pé ọkùnrin ayé òde òní tẹ̀ ti yàtọ̀ sí gbogbo ìyá nìkan ló máa ṣe gbogbo ẹ̀. ọkùnrin ohun àfojúrí ló ń mú kíní abẹ́ wọn dúró obìnrin kò rí bẹ́ẹ̀ láti inú ọgbọ́n orí ọkàn òun ní tóbìnrin so torí pé ó jẹ́ títí ọkàn yẹn ó máa ti máa ní tẹ́tí máa mórí ẹ̀ wálẹ̀ tẹ́ pé ẹ̀mọ̀ gbogbo ara ẹ̀ máa ti máa jí pépé á ti máa wà lọ́nà òun mo ṣe sọ pé nínú iṣẹ́ ilé náà ẹ lè máa jọ máa ṣiṣẹ́ ilé kẹ máa assist wọn débi wípé bẹ́ẹ̀ assist wọn yẹn gan ẹ ti máa sọ̀sọ́kùsọ ẹ ti máa ẹ lè máa sọ gbogbo bẹ́ẹ̀ ṣe jọ ṣe ní last time bẹ́ẹ̀ jọ ìbáṣepọ̀ ọ̀ irú ìbáṣepọ̀ tẹ́fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ mú idán tẹ́fẹ́ pa ẹ máa sọ biere ṣàn gbogbo bẹ́ẹ̀ ṣe sọ tẹ́ ń jù sí wọn gbogbo ara ti máa dìde díẹ̀díẹ̀ so ìyẹn ṣe pàtàkì then another one again àwọn ọkùnrin wa yìí náà àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn fẹ́ wọlé straight wọn ò mọ̀ pé wọ́n fẹ́ bẹ́lùgbẹ́ straight. àwọn ọkùnrin kan tiẹ̀ wà tó jẹ́ pé wọ́n ti fi pé àṣebíyàwó mi ni kí ló dé tí mo ṣe máa kọ́kọ́ fọwọ́ pa kárẹ̀ ó ti yẹ yí mo expect pé tí wọ́n ti ń wá báyìí kó ti ready kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká change nǹkan kan ní fún obìnrin so ó wà important ó ṣe pàtàkì kọkùnrin kó farabalẹ̀ bá ìyàwó ẹ̀ ṣeré kó tó di pé ẹjọ́ lájọṣepọ̀ eré tó ń ṣe yẹn ló ń pè ní foreplay lédè òyìnbó eré àkọ́kọ́ ṣe tó jẹ́ pé ibẹ̀ yẹn lẹ máa ti fi fẹnu kora yín lẹ́nu orí tàyà wọn náà ṣe tàyà náà tẹ̀yìn náà gbogbo ara wọn ó ní àwọn kan tó tún pè ní erogenous zones ṣe mọ̀ pé àwọn yẹn ní àwọn ibi tó wà àwọn bọ́tìn ara tó jẹ́ pé ẹ lè fa wọ́n sí ẹ lè fọwọ́ pa tí gbogbo ara torí kọ́ máa sọ pé kọ́ máa lọ máa sọ pé wọ́n kàn ń sọ ni wọ́n sọ bẹ̀yẹn gangan ẹ bá wa sọ bọ́dẹ̀ ṣe máa fọwọ́ sí. ibi ọyàn obìnrin ọmú ìdí obìnrin gbogbo ibi ikùn ìsàlẹ̀ ikùn òkè ikùn
gbogbo ẹ̀gbẹ́ ẹ̀yìn ẹ máa máa fọwọ́ pa ìsàlẹ̀kùn lẹ́sẹ̀ ẹ máa máa fọwọ́ pa ẹ máa máa fọwọ́ pa ẹ máa máa fọwọ́ pa bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pé tẹ́ bá gbọ́mọ̀ òkókó sọ́wọ́ ṣé àwọn irun orí ọmọ òkókó bẹ́ẹ̀ ṣe máa ń fọwọ́ pa díẹ̀díẹ̀ mo sọ wọn tó jọ bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ tó kọjá gbogbo ẹ máa fọwọ́ yín pa díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ṣe máa máa fọwọ́ pa àyà yín lára nìyẹn ẹ máa fọwọ́ pa lára yẹn fọwọ́ pa lọ́mú gbogbo ibi ọrùn gbogbo ibi ẹ̀yìn ẹ máa máa gẹ̀ bó ṣe ń ṣe nìyẹn kẹtó gbogbo yẹn lè máa kọ́ ṣe tára máa ti sílé tára máa ti gbogbo ara máa ti dìde gbogbo ẹ máa ti wà ó ti máa wà rẹ́dì kẹtó wá ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ fẹ́ máa lá plate tẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá fi irinṣẹ́ bọnú inú ilé èyí tó tún wà again láplẹ̀tì yẹn náà ó ṣe pàtàkì. ẹjọ́ máa bínú kẹ́ tó lọ sí láplẹ̀tì yẹn ṣé mo kàn lè béèrè nǹkan ẹ sọ́ọ̀sẹ̀ ní bóyá kan fọwọ́ kan ọrùn and all that àwọn bo níbẹ̀ lọ́rùn yẹn torí àwọn dáàdì mi wà wọn tí wọn ò rí lè ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n pinnu bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń pinnu lọ́wọ́ pé àwọn bẹ̀rẹ̀ sí ṣe ló ń sọ o màá bẹ̀rẹ̀ sí ṣe látẹ̀yìn lọ so mo fẹ́ ká sọ́kò yé wọn dáadáa. àwọn ibi bí abẹ́ ọrùn abẹ́ ọrùn níwájú lẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀rọ a máa kíìsì tẹ́ bá lọ sí orí Facebook àti Instagram ẹ rí nǹkan tó ń sọ ẹ̀rọ a máa fẹnu kó ibi ọrùn yẹn gbogbo bí ẹ̀yìn ẹ máa kíìsì gbogbo ibi ojú gan tẹ́ máa fi kíìsì tẹ́ máa fi ẹ lè la gan kò sí nǹkan tó rọ̀ǹgù lókè la tá bá ti wẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ ti wẹ̀ gbogbo ara mọ́ ìmọ́tótó ṣe pàtàkì bí mo yẹ sọ lọ́sẹ̀ tó kọjá náà ṣó ti ẹ fi gbogbo kíìsì ẹ fi kíìsì dá wọn lára yá ẹ fún mi bá yẹn ṣe gbogbo yẹn àwọn kan máa rẹ́rìn tó gbogbo ara gbogbo ara máa jí pépé ṣe mọ̀ ìyẹn láplẹ̀tì náà wà ń bẹ̀ ó wà nínú àwọn nǹkan tẹ̀lé ṣe náà tára máa fi jí pépé. tó mi bá wá láì mi ìfẹ́ràn láplẹ̀tì nǹkan kọ́ máa lọ síbẹ̀ náà ni tí wọn bá ẹ mọ̀ pé mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ẹ máa ti jọ sọ so tó bá yẹ pé ìyàwó wọn ò fẹ́ràn ọ̀rùn kan wá bò mí àìmọye ibi tó wà ẹ jẹ́ bá mi sọ àwọn ọbẹ̀ yẹn so that àwọn dájú wa kàn mọ àwọn bọ́tìnì yìí. ó níbi kan tó ń pè ní G-spot nínú ilé-iṣẹ́ obìnrin inú ló wà ìyẹn náà ibi tó ṣe pàtàkì ìyẹn tó bá ti ìka bọnú ibẹ̀ tó bá ti ka bọnú ibẹ̀ ìka tí ò ní ìka pátákó àbí pátákó àárín méjì eléyìí ni ó ṣàmọ̀ pé ní bó ṣe máa ń pè eléyìí middle finger or index finger tó bá ti wọnú ẹ máa yí lọ ẹ ní yí lọ tán sí inú ibi halfway ibẹ̀ ni G-spot yẹn wà ẹ ra máa ṣọmọ yín robóróbó ẹ máa rò bí ẹni pé ẹ ń ro ọmọ yín tó bá yẹ ń ro ọmọ yẹn tó máa gbá kíní G-spot yẹn ó wà very very pleasurable fóbìnrin ó ti yẹ yín so ọ̀tọ̀láyé bẹ̀ ọ̀tọ̀láyé ti dá so bẹ́ẹ̀ tiẹ̀ la plate àìmọye nǹkan tẹ́ lè ṣe lẹ́ẹ̀gbà hàn sí ẹnu àfọwọ́ṣe ẹ lè fọwọ́ ṣe ẹ lè fọwọ́ ṣe ẹ lè kiss ibi ọmú náà wà nbẹ tó máa fi ṣeré ẹ̀yin ọrùn ẹ ti sọ ẹ̀yin ọrùn ẹ ti sọ ẹ̀yin etí wọ́n fẹ̀yìn sórí ọmú kí ló ń pe nípù ọkùnrin èmi báyìí gbogbo yín náà máa já tí gbogbo ẹ máa dùnyàn pé kí ló ń ṣẹlẹ̀ gangan náà ṣe mọ̀ wọ́n kí ń lo eyín àwọn nígbà tá a lè mọ̀ pé tá bá ń tọmọ kékeré tá à ń fún lọ́mú mu tọmọ náà bá géèyàn jẹ èèyàn máa ń fún ọ lẹ́nu kéèyàn máa gbá dádì lẹ́nu kò ní wà òkè ó yẹ kí dádì náà mọ̀ pé wọn ò kí ń lo eyín ahọ́n ni àwọn ẹ̀ fi ra lá ibi bẹ̀ẹ́ róbóróbó ẹ̀ fà bẹ́ẹ̀ nígbà yìí nǹkan fẹ́ mu pure water exactly ẹ̀ fà mu so gbogbo ìyẹn wà ń bẹ̀ gbogbo ẹ lè fi ahọ́n yín gan kẹfì dá serious ibi ìdodo ṣẹ́rí ìdodo yẹn ẹ jẹ́ àdàdúró díẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ lọ sọ́dọ̀ lọ́wọ́ bọ́sìn wa tá bá padà dé bẹ́ẹ̀ ṣì ń lọ lórí Laba plus Laba.